mo ta ọgbẹ́ni bọ̀dọ̀ láyà ni mo ta ń pa mo ti bí ẹsẹ̀ tó ti yàwó náà ẹ kọjá bẹ́ẹ̀ sẹ́ẹ̀rì tí wọ́n pa ìgbẹ́ yẹn yẹn ẹ wá di mo bá wòlí ní yẹsì. Búlàlà ṣé búlàlà wọ́n ẹsẹ̀ gbẹ́rẹ́ kó sẹ́mi à ọ̀rọ̀ wa ṣé búlàlà ìgbẹ́ ṣé búlàlà tọ́wọ́ yà kalẹ̀ ó ti bú sẹ́mi à lọ. Wàhálà kò Nàìjírí ọ̀gá àgùkọ́ ara wọn tí àwọn olórí bú ìṣiṣẹ́ fún Nàìjíríà yìí wàá bì Nàìjírí tó kú sẹ́wọ̀n máa ká o wọlé ti bẹ̀rẹ̀ ní o ó ti di wọ́n lọ sí wọ́n wọ̀ ní o wàá bì Nàìjírí tó jẹ́ ọ̀gá àwọn àgùkọ́ ara wọn Nàìjíríà yìí tí wọ́n ń gba gbogbo yẹn lóko jẹ́ káàkiri yìí ìgbẹ́ tó bẹ̀rẹ̀ jùlọ. Ìgbẹ́ tó bẹ̀rẹ̀ ó ju wàá bì Nàìjírí lọ. Gẹ́gẹ́ bá fún Sùnìyà. Nínú ìlànà ṣùkúrẹ́ lápò. Bọ́lá kan láfi kàn. Ṣùgbọ́n ní wọn ṣùkúrẹ́ lápò ayá kún wọn lọ. Dáhùn. Wàá bì Nàìjírí. Wàá bì Nàìjírí. Wàbíyà. Wàbíyà. Tó kú sẹ́wọ̀n. Tó kú sẹ́wọ̀n. Ẹ tọrọ orúkú rẹ̀. Ẹ tọrọ orúkú rẹ̀. Ẹ ń bla pílẹ̀ àwọn bàbá wa. Ẹ ń bá àtàwọn bàbá wa jẹ́. Ẹ̀yin máa ń pẹ́ àwọn ọmọ ilẹ̀ àbúlé àwọn bàtí wọn náà jẹ́. Kó ni wọ́n wọ̀. Àwọn olówó ẹ̀ lára ṣe wọn. Ṣẹ́kẹ̀dá ẹ̀ lára ṣe wọn. Ṣẹ́kọ̀ọ́mọ́rì ẹ̀ lára ṣe wọn. Ibrahim Niyas ẹ̀ lára ṣe wọn. Sábùrù Kárírì ẹ̀ lára ṣe wọn. Gbogbo ẹ̀nìwọ̀dì ni wọ́n á da àwọn àbìnrin yìí kò ní ta fún wọn. Ọ̀rọ̀ bá gẹ́ ẹ̀gbọ́n lórí ẹ̀. Wọ́n á bìnrin yìí àti Ibn Taymiyyah ìgbẹ́ sábùtù lèyẹ́wò nìyá yìí. Sẹ́wù Búlàlà ó ju àbí Nàìjíríà lọ. Ẹ jẹ́ ká sọ ní wọ́wọ́. Bẹ́ẹ̀ ni ó ti yá wàláhì mi ní dákẹ́ mọ́. Ní dákẹ́ mọ́. Gbogbo ẹnìbọ̀dì tó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ olólùfẹ́ mi ní wàá lùsùn náà dájọ́ mọ́ lọ inú gbogbo ẹnìbọ̀dì mọ́. Àti dákẹ́ tó. Ẹ jẹ́ ká kó ní wọ́wọ́. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. إكاتب فوجشنا محمد صلى الله عليه وآله وسلم. طيب gbogbo ara wo drama tí ọ̀gbẹ́ni oníláwàní Ahmad Labib Agbaji ṣùgbọ́n láti ẹ̀ tí máa náà kò ṣe nídìí Aisha máa introduce ẹ̀ sí wa. Tó Labib Agbaji a ní sọ wípé inú ẹ̀rọ̀fọ̀ tó fẹ́ wọ̀nyún a sọ wípé inú ẹ̀rọ̀fọ̀ tó ti wà bẹ́ẹ̀ dẹ̀ ni inú pọ̀tọ̀pọ̀tọ̀ tó ti wà àwọn oníbọ̀ wọnú ẹ̀. So a mọ gbogbo ọgbọ́n rẹ̀ tó máa ń dá tọrọ ìmọ̀ bá wà nílẹ̀ bó ṣe máa ń sánú tó máa wá àwọn àwáwí òsì kan láti fi sá fún ìmọ̀ láti fi sá fún ìṣekíni ìmọ̀ ẹ̀rí wa àwọn wà níbọ̀ wọnú ẹ̀. A sì ní sọ wọn pé kó má sọ̀rọ̀ Ibn Taymiyyah a ní kó má sọ̀rọ̀ Muhammad Ibn Abdul Wahhab rahimahullah àní ní kó má sọ àní ní kó má sọ̀rọ̀ àfa súnà kankan pàápàá jùlọ èmi Elman Yusuf èmi ò ní sọ wọn pé kó má sọ̀rọ̀ Ibn Taymiyyah àmọ́ ọmọ tó ṣẹlẹ̀ ni sórí tó bá bí ọdá tó bá mọ̀ pé ó tó ẹ̀ tó bá mọ̀ pé ó tó bẹ́ẹ̀ ó tó gbangba sùn lọ ẹ̀ gbé tíra Ibn Taymiyyah jáde báyìí oye báwa náà ṣe máa ń gbé tíra àwọn àfa yín jáde. So gbé tíra Muhammad ibn Abdul Wahhab jáde báyìí báwa náà ṣe máa ń gbé tíra àwọn àfáàyàn jáde kó o wá ka ohun tó fẹ́ mú against Ibn Taymiyyah. A sọ wọn pé máa sóòmù ni o a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kó o mọ bí wọ́n ṣe ń ṣe kíni kó o mọ bí wọ́n ṣe ń mú ọ̀rọ̀ nínú agbẹ̀rin ìmádé kìí ṣe gbogbo rédèrèdè jákujàku sí tó ń bá káyì àwọn oníbọ̀ wọnú rẹ̀ èmi ò tẹ̀ níbọ̀ wọnú bẹ̀yìn níbi tèmi ti ní àwọn tíra tèmi fẹ́ kà lèmi mọ̀ bá bọ́bọ́ sí gbogbo àwọn ìrégbé òsì yẹn gbogbo èyí tó ṣe yìí nìsín kò ní kó di ní alẹ́ òní kò ní kó di lálẹ́ òní yìí kí n má gbé tíra Ibrahim jáde sọ̀rọ̀ lórí ẹ̀ kò dí mi lọ́wọ́ so torí gbogbo èyí tó ń ṣe yìí sìn bí ìranù ni rédèrèdè lèmi kà sí oye tó bá ti yá ọ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ pé ó fẹ́ expose Ibn Taymiyyah oye
ó kéwu ni gbogbo ètò ìṣe yìí ò lè fi expose nǹkan kan so kò sí nǹkan kan tẹ́lẹ̀ expose irọ́ lásán nìkan bá ka ìgbà tí ò sẹ́ẹ̀rì àwa láwà bọ̀ wọnú gbogbo jákujàku tó ń ṣe yìí ibo la ti ráyè rẹ̀ tíra ń bẹ́ ńlẹ̀ èmi ò wá mọ̀ bọ́ sí gbogbo dédédé yìí so tọ́ àwọn olè bọ́ ṣe kódà àwọn ọmọ kí ó wá gan ní bọ́ sí rẹ̀ lẹ́bí ìbò lágbàjì so máa fẹ́ lá máa yọ tọ̀ mí tọ́ yìí.